ọmọ ìyá mi Àgbégẹ̀gẹ̀ ti jáde o, orin Àgbégẹ̀gẹ̀ ó ti jáde síta, orin Àgbégẹ̀gẹ̀ ó ti jáde síta, ẹ lọ bá mi máa stream ẹ̀, orin yẹn òrìṣàkè ló ní, òrìṣàkè òun ló fi orin yẹn sí mi lọ́kàn, òun ló dì kọ́ mi lójú àlá. So mi ò mọ gbọ́tẹ́ máa dá láti bá mi ṣe o, but anytime tí ẹ bá ti bá mi rí tí mo bá ti ń drop ẹjọ́ ẹ máa bá mi ra stream ẹ̀, mo fi Olódùmarè mo fi bẹ̀ gbogbo wa, ọ̀rọ̀ yá di ayọ̀. And once again fídíò tó máa ń drop nísìnyí, any video tí a bá ti pé mò ń drop sílẹ̀ ẹ máa bá mi máa wò from A to Z. tí a bá ti ń wò ẹ̀yin ọmọ ìyá mi n fẹ́ máa pe káàdì láàrin méjì àbí kí n máa fi káàdì sí láàrin méjì. So àwọn recharge card tẹ fi ń wò ó lè jẹ́ ẹyọkan, ó lè jẹ́ 1000, ó lè jẹ́ MTN, ó lè jẹ́ kínní. So máa fi sí láàrin, ẹ máa lè máa wò ó. Àdúrà yẹn gbà ọ̀nà àlà fún gbogbo wa. Kí ni iṣẹ́ ní fẹ́ drop yìí? Iṣẹ́ ògbìbọn ni. Time táwa yìí sí we have to protect you because ó máa ṣe kí ni wàá travel, mo gbọ́dọ̀ protect ẹ ọmọ ìyá mi. Báwo ló fẹ́ ṣe? Mo gbọ́dọ̀ have to protect you. Mi ò mú sílẹ̀ fún àwọn ará oníṣẹ́ bíi ògbẹ́ ní bá ti sọ pé wọ́n fẹ́ fi oògùn náà wọ́n fẹ́ fi ṣiṣẹ́ bí lágbà àwọn tó ní láyé, lágbà gbámalẹ̀, lágbà àwọn tó ní láyé gbámalẹ̀ alùgímọ̀ lórí ọ̀fà bani náà wọ́n kẹ́ni bá pẹ́ fẹ́ fi kíní yìí. Iṣẹ́ tí màá múlẹ̀ yìí ẹ̀dá kan bá pẹ́ wọ́n fẹ́ máa fi jalè, wọ́n fẹ́ lọ fi jalè, wọ́n fẹ́ fi ṣe ọmọ ọ̀tá, wọ́n fẹ́ fi ṣe court, wọ́n fi bẹ̀ pa ẹ́ lọ́jọ́ náà. Mo sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lágbà àwọn tó ní láyé ló gbára mi gbogbo bá ibi tí bá wà báyìí àfọ̀ṣẹ́ ní omi ìráyè mi ẹ̀ ṣe kà mí láì kíkà. Òní mo sọ fún ẹ lẹ́nìí gbàgbé ẹ̀ ó yá bá lọ fẹ́ ṣe dá lórí báyìí, bá ti dá lórí páńpásá, fi ọ̀bẹ páńpásá, bá ti páńpásá wọnú ẹ̀, kó ewé rẹ̀rẹ̀ wọ́n pè kíni kan ní ewé rẹ̀rẹ̀ kò sínú ẹ̀. Èso ti kí lélẹ́yìí, ó bá ti wọ inú kíní rẹ̀ dá, kó ewé rẹ̀rẹ̀ sínú ẹ̀, bá ti kó ewé rẹ̀rẹ̀ sínú ẹ̀, fi ẹyin òróró kò fi sínú, kò kórè sókè, wá fi òrùka orú àwọn òkò báyìí, òrùka ìbílẹ̀ fi sí ọbáyé ti jẹ ọbáyé bàbá ọbáyé tó jẹ sáà fi sínú, bá ti fi sínú wá kó ewé rẹ̀rẹ̀ míì kò bò lórí mọ́lẹ̀, bá dọ́ra kò bò lórí mọ́lẹ̀ ọmọ ìyá mi kí ló máa ṣe? Wàá mú kíní orí ẹ̀ yìí wàá tó fi dé padà, bá ti fi gbé padà ọmọ ìyá mi gbé sórí iná, kò sí kíni kò jó, tó bá ti wá jó tán gbé sórí inú pọ̀tù ni kò jó, tó bá ti wá jó bá ti wá kú náà ọmọ ìyá mi. Ṣé rí iṣẹ́ tẹ́ rí ìwọ nìkan ló máa lò ó, ìwọ nìkan. Ìmí ìwà tó máa yẹ pé wọ́n máa ń yọ láti dì í, ìmí ìwà tó máa ń yọ láti dì í ti díjò nìyẹn. Ilé yìí ti àyẹ̀ta ni, àyẹ̀ta afọ́ta olówà fún àyẹ̀ta afọ́ta. Kí ló máa fi ṣe? Ọkàn máa bù díẹ̀díẹ̀ ọmọ alá, díẹ̀díẹ̀ ọmọ alá, díẹ̀díẹ̀ ọmọ alá. Iṣẹ́ ìdájọ́ tested and confirmed. Mo kọ́ àwọn kan rí. So mo kọ́ àwọn kan rí tó yẹ pé àwọn ajìjàgbara ni. Mo kọ́ wọn rí kì í ṣe Yorùbá nation náà, bọ̀ àwọn àdúrà wẹ́gbà wọ́n lè tẹ̀sẹ̀ wọn bá bẹ́ẹ̀. Wọ́n tẹ̀sẹ̀ wọn bá bẹ́ẹ̀. Ọmọ ìyá mi lọ ṣiṣẹ́ lọ gbìyànjú sẹ́yẹn tested up. Torí kí ni mo tó ẹ̀ mú sílẹ̀? Mo sọ fún ẹ nísìnyí, mo nítorí pé o fẹ́ rìnrìn àjò, o dì mọ̀ pé Nàìjíríà kò sí security, wà ní security, àárín security, gbogbo security ní gbogbo wọn owó ni gbogbo wọn wá. Àrùn àti wọn fọláyà kì í ṣe owó ló wá ní gbogbo àlàó owó bó ṣe bá ti ń wówó máa lé bí ẹ̀mí ọ̀sìn ní sọnù. Àdúrà gbàgbà ọ̀ sẹ́ni mẹ́ babaláwo international, God bless you. Bá mi stream ẹ̀ Àgbégẹ̀gẹ̀ ó ti jáde o, máa post fídíò ẹ̀ lọ́la. Àwọn kìnìún north kìnìún ẹ̀ lọ́la agbára mi, God bless you. Ire o kàǹkà.